lẹ́yìn bàbá Agbako gbajúmọ̀ òṣèré tíátà míì tún dágbére fáyé. léyìí tí kò tíì tó ọ̀sẹ̀ kan tí èèkàn òṣèré tíátà ilẹ̀ Yorùbá tí wọ́n lóun ló lọ́jọ́ lórí jùlọ láàrin wọn alàgbà Charlse Olumọ Sọ̀yàolú táwọn èèyàn mọ̀ sí bàbá Agbako tẹrí gbaṣọ gbajúmọ̀ onítíátà míì tó kópa tó jọjú jùlọ nínú fíìmù Tunderbolt tàbí Magun ọ̀gbẹ́ni Wálé Macaulay ti kí ayé pé ó dìgbò ṣe. oníròyìn orí ẹ̀rọ ayélujára kan Ṣeun Olókètùyì ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́sàn-án ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2024 yìí lórí ìkànnì rẹ̀. títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ kò tíì sí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kan nípa ohun tó ṣokùnfà ikú òjijì ọkùnrin náà àmọ́ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì jẹ́rìí pé lóòótọ́ ni. Adéwálé Àdìsá Macaulay ló kópa agùnbánirọ̀ tó yófẹ̀ẹ́ fún ọ̀dọ́mọbìnrin kan tó ń gbé lọ́dọ̀ màmá Búkì Àjàyí tó ti dolóògbé báyìí nínú fíìmù àgbéléwò Tunderbolt èyí tí alàgbà Túndé Kèlání àti iléeṣẹ́ Mainframe Productions òpómúléró gbé jáde lọ́dún 2001. bákan náà ni olóògbé yìí kópa tó jọjú nínú àwọn fíìmù àgbéléwò elédè òyìnbó bíi Accident àti Protégé tí wọ́n gbé jáde lọ́dún 2013. eré Yorùbá àbáláyé Ó lè kú tọdún 1997, Most Wanted apá kìíní àti apá kejì, Violated, Small Boy àti eré orí tẹlifíṣàn ayé ọjọ́ ọ̀hún Unbroken. olóògbé yìí tún ni olùdásílẹ̀ ẹgbẹ́ akọrin kan tó pè ní Kazimba Musical Group. ó darí eré orí ìtàgé èyí tí wọ́n gbé jáde ní Muson Center lẹ́kọ̀ọ́, Rape of Gidiolu ni wọ́n pe àkọlé eré náà. ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ òṣèré yìí ni wọ́n ti ń ṣèdárò rẹ̀ tí wọ́n sì ń bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn. wọ́n ṣàdúrà pé ọjọ́ á jìnnà síra o. Faith Adébọ́lá ló kàròyìn fún Ìta Fàájì.